Talili. Olóyìn burúkú ni boy ṣá. Kí ni wèrè ń ṣe lábẹ́ mọ́tò ń sìn? Ele máa ń dá mi sí mọ́tò wa ni. Ẹjọ ṣáwá bẹ̀ ṣẹ́ ṣáájú kó bá wà fọ́ mọ́tò àbúrú kí ni gbogbo wà lè lè báyìí. Ìgbà tí wọ́n ti jalè yá ṣe sùúrù. Wọlé burúkú. Calm down now, ó yá wèrè ni. Wọ́n máa ní ká pa mọ́tò, ọlọ́fẹ́ pàtì ẹ̀. Ẹ tó ti wọ wèrè, jọ má bínú jọ. Tó bá fẹ́ kan lẹ̀kùn olórí ẹ̀, ṣé tó ṣe kan lélẹ̀ ṣé yóò ràn lọ́wọ́? Ẹ má bínú aláyé. Èkó ojú ọ̀sẹ̀ kí ni? Ṣé ẹjọ́ ṣé a ní kó bá fọ mọ́tò? Ṣé a ní kó bá fọ mọ́tò? À ń bọ̀, ó bọ́ síwájú mọ́tò. Jọ tí kò òjijì bá pẹ́, wọ́n máa pa òfẹ́ kó lọ. Ṣé ó fẹ́ jẹ́ kó ta kándù náà tẹ́lẹ̀ nìyí? Tí kándù bá ṣe wọ́n tó wọ́n ju kerosene lọ, ṣé ẹ mì pé bóyá kó ta kándù náà tẹ́? O gbádùn ni o ṣe ń gbọ́ bí apẹ èkú o bọ́ síbí tí bá clear you go so káyọ̀ sí wá fi yẹn lẹ̀. Olóyìn burúkú ni ẹ èmi ti kùn ẹ́ ń bí báyìí mo rò pé ó ti kọjá okùn pé kò gba yẹ́lò bọ́mí iná yẹ́lò sí ẹ̀ òun para èmi kà mọ́ ẹ̀ nọ́mà náà ó tún hùwà ọmọ ẹrú náà ṣó lórí burúkú ni ẹ ni ó jẹ́ máa ṣe sùúrù. Ẹ má bínú mo ní kí n bá yín fọ mọ́tò yẹn ní. Ó nọ́mà ẹ̀gún wà ń bí. Sọ àlàyé sọ́ọ́lẹ̀ ẹ̀yin tí ẹ mọ̀ ṣì mí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ jù rárá. wọ́n máa ní ọmọ àwọn ọmọ òjùgbà tó bá yẹ̀ ń sọ pé Àbújá náà ti wọ gbágbáládá pé tí màá ló kọ yankuru ya tó bá ti yá bùn báyà á máa ṣe náà ni oníbàjẹ́ ẹ̀gún tó wà lẹ́nu yẹn kò jẹ́ bẹ́ẹ̀. Ẹ má bínú kò ń ṣòwò mi. Kì í ṣe owó ẹ̀ líle. Kò ń ṣòwò mi rárá. Èló ló fẹ́ kí n fún ẹ. Aláyé má ṣe bẹ́ẹ̀ ẹ bá fẹ́ ṣòwò mi gangan fún mi ẹ jọ. Ẹ bá fi fáànù. Bóyá àwọn mọ̀lẹ́bí ẹ̀ wà lọ hospital tó fẹ́ tọ́jú. Olébùkún ni nígà yìí owó bóyá dúró tán. Rárá ẹ ti fún mi lówó mi náà kò ń ṣòwò mi. Àbúrò wa lówó ẹ já ò fẹ́ rógùn dádúró ṣọ́gbẹ́ kẹ́sì máa ń ṣe tẹ́fí máa ń rọ̀bù ni ayé kidnapper tó bá fẹ́ rọ̀bù wa wà á kọ́ lẹ́tà wà pé àwọn tó kidnap you pé ibi àwọn tó wà máa stop wa ó fọ mọ́tò lé o wà ń fọ èso owó ẹ jọ èló lówó ẹ. Ọtí ẹbí ẹrí ò lè rọ́ọ̀bù àwa tó ń wo ìyá ní kọ́kọ́rọ́ tó pọ̀ àkínsùn lé títí làwa wà ọmọ títí làwa ìkan máa ṣí ẹ ṣá tó bá ti lè gbélé yìí ò gba nánà ni. Aláyé ẹjọ́ tó ẹ fún mi lówó mi pé mo fọlọ́ mi. Bọ̀dá ẹjọ́ má bínú tòló ẹ má bínú Mr. Man Saddam Hussein èló lówó ẹ. Wàásù lówó mi. Wàásù èwo abilida ló ń sọ kò tẹ̀lé wa wá bí. ṣébílẹ̀ dá. Aláyé ẹgbọ́n tí mò ń bá yín sọ 50 bill lówó mi. 50,000 mi ń fọ mọ́tò. 50 kí ni. 50,000 ni mi ń fọ mọ́tò. Bó sì tó fi sin náà dé ló wọ́n rà. Bó sì tó fi sin bàbá yìí ló wọ́n rà. olórí burúkú lélẹ̀ ṣá. 50,000. ìyá ẹ̀ jẹ́ ṣá wá so. Iye tí mi ń fọ mọ́tò. ṣó ń ṣeré pa ni. Mi serious. lọ kókùtà kó lẹ́nu mọ́tò fún mi. Kókó ń bì lọ. Ọ̀rẹ́ àpẹẹrẹ burúkú ni. Ọlọ́run fẹ́ bá ti yá ẹ̀ jẹ́ àbí. Ó dà kó ló sí yẹn. Kí ló ń tẹ́ àlàdì sọ? 50,000 ló bẹ̀rẹ̀ ní sùúrù. Kí ni ìtumọ̀ kókó bí lò? No, ìgbà tẹ́lẹ̀ kí n kókùtà kúrò ní Ok, òun mú mi ní gan àbí. Aláyé olóore mi ní mi lè. Olórí ẹ̀dá
jọ tó ṣe bọ́ síwájú mọ́tò tí n bá pa ètò kókò jìjì lọ́sọ̀ọ̀sùn ó fọjọ́ lọ́jọ́ lọ nìyẹn jọ ẹgbẹ́ lọ́ní kí n tẹ bírèkì I want to clear you kí n wèrè. wọ́n máa pa ẹ́ dànù. Àlàyé tí wàá lè. nọ́mà bóyá wà á máa pa ẹ́ dànù. kálẹ̀ mi mo dráìfù nọ́mà lẹ́nà ni mi o mọ́tò tí ń dẹ̀ ń gbé bọ̀ kò ní bírèkì kò ní iná o lẹ́nà dẹ̀ ni mi rìfáàsì mo máa bá jáde o sórí pé ó máa kú bẹ́ẹ̀ yẹn ikú gangan ni mí àṣàrà ìlú ni mí. hello ó kò wo station mi kí mo já wọn ikú ti já wọn o mo múra báyìí mo máa wọ crop top torí pé ikú ni mí I look nice to kill people. ọgbọ́n ìjọ tí bàbá yìí bá tún bọ́ sẹ́nu mọ́tò you are God. ọlọ́run ọba ikú òjijì ò ní pẹ́ o ikú òjijì ò ní pẹ́ o jẹ́ kó rí ẹ pé o mo kàn gba ẹ ní kìlọ̀ ni o tẹ́mi bá pa ẹ nọ́mà ọlọ́run ọba a tún máa dáná sun ẹ a máa kó eru ẹ a máa lọ dà sódò òkú tó bá rí náà máa rò ó òkú tó bá rí náà máa rò ó mo gbá ẹ wọ́n nìyí o já máa lọ. ẹ lè lọ bóyá fún mi lómi òkè wà á mọ́tò ìyá àwọnú mọ́tò pẹ́pẹ́ mi ń ṣe bí ọmọ òtè fún yà bọ́lọ̀ fẹ́ pàtìyà ayé jẹ́ ó dà wà á dẹ̀ wọnú mọ́tò ẹ̀ wá tá bá bẹ̀rẹ̀ tó ní ẹ̀rìn wọnú mọ́tò. ẹ má bínú ẹjọ́ nígbà tó wá fọ mọ́tò ó ṣe kọrí sí àsọ̀rọ̀ kí ló máa fọ mọ́tò àwọn gọ́vùnà àti pẹ́sidẹ̀ntì ṣáàlìkì yẹ fọ mọ́tò bá wo olùkó sí ẹ̀lẹ́ ṣé wáìnì ni tó tọ́ ni ṣé prank ni kámẹ́rà ẹ̀dá ṣé tó tọ́ ló wáìnì. ṣé mo ṣe prank báyìí fẹ́mi wà sọ́mi kí n máa bá tẹ̀mí lọ bàbá mo ń gbọ́ mo ń ṣàpọ́nlé ẹ̀ ní. o tún lo ṣé kí n lo ẹ̀ o pa fún ẹ. fẹ́ pa ẹ ṣé ò dá mi mọ̀ ni o mọ̀ mi. alọ́ ya ẹ̀ musa màtájẹ́tì páìpù tó gbómi látọ̀run ẹ lọ sínú bírèkì tí bá ti gbà ṣá o máa kú ṣá bá a ṣí bùtù ọ̀dọ́ àkókò fẹ́ pàṣà èmi ló wá èmi ló olórúkọ ni yín olórúkọ ni yín lógọkì wàláì olórúkọ ni ẹ mọ fíìmù ṣe wàláì tàláì mo mọ ìyẹn. ó mọ mi. mo ń yọ̀ sí yín lọ́rùn ni. ojú ọmọ mi rẹ bíbí ṣeré. ọ̀rẹ́ abàtì yá ẹ̀jẹ̀ rí. ẹgbẹ́ òṣèlú Yorùbá fíìmù mọ́ tipẹ́tipẹ́ wọ́n ti ń ṣe blue film. blue film ni mi ṣe ń sìn tipẹ́ tí ọlọ́pẹ́ bá ọkẹ́ ọ lè bá bẹ́ẹ̀ lọ tí bá ti yìn ẹ́ látọ̀kọ̀ kò pè mí lọ́mọ àlè ó yá múfù bá gbé ọ̀rẹ́ abàtì ẹ̀jẹ̀. wàláì tí mo mọ̀ níyìn ẹ tí mo mọ̀ ní èèyàn gírí rẹ̀ ní àwọn yẹn máa ń fi tọrọ ẹ wo mẹ́tọ̀ àwọn kan ní bílẹ̀ náà ọmọ mi wàláì wọ́n ti frustrate mi pẹ̀lú wọ́n ti frustrate mi ọ̀dà frustrate ẹ̀ ọ̀dà àbàtì yá ẹ̀ jẹ́ o ní kú resẹ̀ ikú ẹ̀ kò ṣe tilẹ̀ yìí imported ni wọ́n máa import ẹ̀ wá fún ẹni dọ̀bálẹ̀ láti èní lọ tó bá ti rí mi kò yà ibù tó bá wo fíìmù mi pa tẹlifíṣàn o ti ní iṣu látẹ̀ní lọ ó yá tọ́nù kò rí ẹ̀kọ́ jà ọ̀dọ́ àbàtì orí ẹ̀kọ́ jà dúró bẹ́ẹ̀ yẹn o bá mú fún tí ìbá pa ẹ́ lẹ́nu kò pè mí lọ́mọ àlè dúró bẹ́ẹ̀ wà yẹn o ó yá mú. bọ̀dá ń bọ̀ òkúta tó gbé wá láì sọ́ọ̀kì okùn délé gbélé báyìí. rìfáàsì ni kò fi pa o lọ síwájú. méjì ló gbé wá. Gbórí ni. Ọ̀dọ́ àbàtì. Ọkẹ́sì tó fi supply. Wọlé tó bá mú fòfò apá ẹ̀. Lọ gbé mọ́tò. Ọ̀dọ́ àbàtì ẹ̀jẹ̀ gbé mọ́tò gbé let's go. Tọ́lẹ̀. ayé yẹn bàjẹ́ ni bẹ́ẹ̀ ṣe mí lè ṣe ọlọ́run àbàtì yín jẹ́ ni ẹ ní jèrè ẹjọ́